ẹ wọ ọmọ ẹ wọ ọmọ ẹ wọ ọmọ àbí kọ́ ló ń ṣàánú àwọn obìnrin wa àbáwọn ọkùnrin wa sí ni kí n pè é wọn ò fi yẹn sílé wọn mọ̀ dọkàn láàmú ń gbòòrò èwo tí ẹ ń tèmi ń bẹ̀ jẹ́jẹ́ kó mo jókòó ẹ̀yin èèyàn mi má bínú ọ̀rọ̀ yìí ó gbomi mu ni ó gbomi mu ni ẹ̀jẹ̀ ń yànnà náà bí wọ́n ṣe gbé wá fún mi o torí ẹ̀ kó jẹ́ lékè ìbídùn lọ. nítòní tí mo mú wá fún yín àjọ kọ́gbọ́n ń bẹ̀ ni ọmọbìnrin yìí ti ń wá ọmọkùnrin yìí lọ ọjọ́ ti pẹ́ ó sì jẹ́ni tí mo wá ra oróbo lọ́wọ́ mi tó bá ti wọ́kọ rẹ̀ wá kò ṣe mí ní kò ṣe méjì tọmọbìnrin bá ti wá yóò múrú dání mọ̀mọ́ ẹ gbà ó èmi náà sì gbà á sì ṣàdúrà fún èyí mọ̀mọ́ ẹ gbà ó ọmọ ìwájú ọmọ tó dáa pọ̀ kò jẹ́ bí wọ́n ti rí ọmọbìnrin bá wá bá mi ló bá ní ọmọkùnrin tóun wá tójú lólùfẹ́ òun pé kí n fún un nímọ̀ràn o ibo kó má bàa dàbí ìwà tó yẹ pé bẹ́ẹ̀ tóun bá ti lọ tán làwọn kan ń wá tàbí bóyá mo tiẹ̀ rí ìrísí pé bóyá obìnrin kan ń wọlé obìnrin kan ń jáde kó má jẹ́ pé bóyá òun kàn ń fi àsìkò òun ṣòfò torí pé níbi ìlú tó ti ń wá nasẹ̀ díẹ̀ ẹ dákun ẹ kúkú jẹ́rìí èké ìbídùn tọ́rọ̀ mọ̀ ń sọ ọmọ ń pọ̀ mo kàn wò pé kólúwa rẹ̀ mọ́ lọ banú ẹ̀ jẹ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ láyé kì í pé a mọ́ sọ òun o mo kàn ra yìnyín náà fún díẹ̀ báyìí náà ni àbí kí n sọ fẹ́yìn èèyàn mi ni pé kí ni kí n sọ fún un kí ni kí n sọ fún un tọrọ ọmọ ọkùnrin ọ̀hún bẹ́ẹ̀ ẹ mà àwọn ọkùnrin wá ìyàwó kan òkú kọ́ ń bọ́ọ̀dù bọ́ bá ti wá bí ti mọ́ wá ẹnìkan ni mò ń sọ fún o bọ́ bá ti wá bí ti wá báwọn bàbá ilé lọ báyìí kò tí ì ní pé wákàtí kan obìnrin mi ò tàn wá àtúntí ní rí ìjọ kan tó yẹn ìjọ kan tó lọ́jọ́ méjì ẹlòmíì ò tàn wá ó sì pariwo pé ọmọbìnrin yìí ló ń fẹ́ràn ọmọbìnrin yìí ló ń fẹ́ràn bó ní tí a sọ fún ọmọbìnrin yìí bá torí ọ̀rọ̀ olólùfẹ́ wọn ló ṣòro ó dá sí kódà ó wá bá mi gẹ́gẹ́ bí ọmọlúwàbí ni pé ẹ dákun mọ̀mọ́ èké ẹ dákun òun kàn fẹ́ mọ ibi tí ìdúró òun wà lórí ọ̀rọ̀ ọmọkùnrin ni pé ṣé ibi tó yẹ kóun fọkàn sí kóun kúkú máa wò pé òun ti dé ibi tí òun sọ ẹrù òun kà ní tàbí kóun tẹ̀síwájú ẹ dákun kí lè ké ìbídùn wà ti ṣe báyìí ó dà pé ẹ̀yin èèyàn mi gbòòrò ẹ wàá ran èmi lọ́wọ́ o ẹ ràn mí lọ́wọ́ torí mo ti jẹ́wọ́ fún yín mo ti sọ fún yín bọ́rọ̀ ṣe rí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bí kúkúrú ṣe ń wọlé ní pupa ń jáde lọ̀rọ̀ arákùnrin mo ti ní ó padà wá ìmọ̀ràn tẹ́yìn èèyàn mi bá fún yóò mọ kà lórí ayélujára ẹ wo iléeṣẹ́ tẹlifíṣàn móhùnmáwòrán Oòduà TV lórí ayélujára káàkiri kẹ́ ẹ tẹ ìmọ̀ràn yín síbẹ̀ fún ṣùgbọ́n ń tèmi o èmi ò bẹ fún ni o torí pé òótọ́ ọ̀rọ̀ òun pé a mọ́ sọ̀hún èmi ò sì lè fọ̀rọ̀ sínú torí bí n bá ti rí báyìí mo gbọ́dọ̀ sọ ọ́ ni o èké ìbídùn fúnra mi ti ń kéegun kú àtijọ́ yìí tún máa mú ọ̀rọ̀ ẹlòmíì wá fún yín tí n bá tún lọ sí woro bòmíì lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò yìí ẹ jẹ́ pàdé lórí gbogbo ayélujára Facebook ni TikTok ni orí YouTube ni ibi tẹ́ bá ṣáà ti ń rí móhùnmáwòrán Oòduà TV a jọ parí ìtakùrọ̀sọ wa níbẹ̀ ẹ jẹ́ àjọ máa lọ ó dìgbà. Oòduà àtẹ̀wọ̀n rọ̀ bàbá Yorùbá lọ́wọ́ máa pè é bàbá Yorùbá lọ́wọ́ máa pè ń gba gbogbo olórí gbogbo wa pátá. Oòduà móhùnmáwòrán Gbangba Làṣà ń tà.